A kú ojúmọ́ o, a káàárọ̀ o, ẹ káàsán o, ẹ káalẹ́ o. Ojú òní tiwa àní ṣìṣe o, àní ṣílẹ̀ tẹ o, àní rógbé sọ̀rọ̀ bí ò ṣe bí ọmọ o. Yorùbá òde lẹ́ẹ̀lérí lójú ọ̀tá lójú abínú ẹni. Gbogbo tí àwọn ọba wa ṣe, gbogbo òrìtàn rè, gbogbo bá ṣe fẹ́ tà wá, Ọlọ́run bá mi ó ti gbà á lọ́wọ́ wọn. Gbogbo ilé àwọn ọba láàmú yọjú sílẹ̀ ọkọ̀ọ̀kan tó bá ti tásìkò, ó kù pérégé tí wọ́n fi tẹ́. Gbogbo àwọn tó sọ̀pọ́tì Fúlàní torí àmọye màálùú tọ́ọ̀ní náà ní lọ́dọ̀ àwọn Fúlàní ìlójó náà máa dìfẹ́ẹ̀dì wọn tó jó dọ̀rẹ́ Buhari. Gbogbo wọn pátápátá tó láàfin àti everybody wọn kò sẹ́ni tá a lè sọ pé a trust. Ṣùgbọ́n nípa kí màálùú máa kú a ti ṣiṣẹ́ gan-an lórí ẹ̀, ó sì wà nílẹ̀ tá a sì ti test ẹ̀ tó ti wà ní tested okay. Ṣé ẹ understand wa? Tested okay ni àwa ti mọ̀, a dẹ̀ ti mọ ibi tán ń lọ, a dẹ̀ ti mọ ìrìn tán fẹ́ rìn, a dẹ̀ ti mọ gbogbo ọ̀nà tán fẹ́ gbà. Ìdí tó ṣẹlẹ̀ ní pápá nínú ọ̀sẹ̀ tó kọjá yìí, tán kóra wọn dé láti ògèrè náà páàkì ọmọ tírélà wọn sógèrè. So wọ́n wá fẹsẹ̀ rìn wá, wọ́n pọ̀ gan o láti wọnú gbó pápá yẹn kán máa gbabẹ̀ yẹn lọ, kán lọ tẹ̀dó sáwọn area yẹn. Ṣùgbọ́n àwọn tiwa ọwọ́ wa ká wọn. So kódà ga àwọn nǹkan tá a gbà lọ wọn bíi oúnjẹ ìbàdí kankan àwọn oríṣiríṣi tán kó dání, a gbà lọ wọn, ó wà lára àwọn nǹkan táwa náà fi mọ ojú wọn tó bá tó yá. Lẹ́yìn tó yẹ pé ìṣe lọ́lọ́ pa wọ́n, lọ́lọ́ pé ìkànnì wọn tó sá lọ wọ́n wọ́n náà wọ́n pé kódà gbogbo sójà náà ní nọ́mbà wọn lọ́wọ́, àwọn ọ̀gá sójà. Ṣùgbọ́n kò sí tó lè yọjú sí wa tá a fi yọjú wọn ní àti alẹ́ tá a ti bẹ̀rẹ̀ jáwọ́ òru tilẹ̀ fi mọ́ ni tá a fi rẹ́yìn wọn. So we kill them and we bury them. So kò sí traces bá a ṣe máa ń ṣiṣẹ́ wọn nìyí. So gbogbo ọmọ Yorùbá ipa ti màálùú ẹ̀ tún gúrò gbọ́, ṣe ti gbọ́, ẹ̀ tún gúrò gbọ́ bó ṣe ṣẹlẹ̀, bó ṣe pa àwọn màálùú, bó ṣe ń lọ, bá a ṣe máa fi pa. Ibi tó kù àti fojú sọ gbogbo àwọn bí tí wọ́n ti ń ta màálùú pátápátá tán pè ní kára, tìbàdàn ní o, tèkó ní o, ti gbogbo ẹ̀ ní gbogbo bẹ̀ẹ́ náà láti pa gbogbo màálùú run bẹ́ẹ̀ àti gbogbo ẹran tó bá wà ń bẹ̀. Ṣó ti yé yín? Iṣẹ́ òun bẹ̀rẹ̀, tó bá ti bẹ̀rẹ̀ náà ẹ máa rí fọ́tò, ẹ dẹ̀ máa rí fídíò rẹ̀ díẹ̀. Ṣé ti gbọ́? Torí ẹnìkan péré ni ó lọ tí ó lọ ju kinní ńlẹ̀ bí àdó báyìí ni. Gbogbo tó wà ńbẹ̀ ni ó gbẹ́mí mi tó jẹ́ nǹkan tó ń màálùú ní o, ewúrẹ́ ní o, gbogbo ẹ̀ ló máa kú. So tó bá yá wọn, wọ́n kẹ́rù wọn kúrò ńbẹ̀. Tá a bá yìí tí ì má dán kúrò ńbẹ̀, gbogbo bá máa kó màálùú wọbẹ̀ nígbà àsìkò, nígbàgbà yóò máa kú bẹ́ẹ̀ ni. Bó ṣe nínú ẹ ṣé o, ẹ kú àdó tí odò àgbè wa o, àkànbí pa kẹ́rẹ́ ọ̀rọ̀ ni o. Iṣẹ́ sì ń tẹ̀ síwájú. Àwọn ìrìn àjò tọ̀sẹ̀ tí ó kọjá yìí nìyí, ọ̀sẹ̀ tá a dẹ̀ mú yìí, àwọn nǹkan kan náà la tó fi ṣe. A lọ fi ṣe àwọn iṣẹ́ tá a ṣe tì, a sì ti gbà wọ́n ṣẹ́ ń lọ́wọ́. Iṣẹ́ tá a lè fi dáná sun bíríìjì láì lo ìbọn, láì lo bọ́ǹbù àtàwọn gbogbo àwọn bíríìjì yẹn náà là á dẹ̀ dé. Àrẹ́dì a ti sọ pé a fi òpin sí ìrìn àjò Ìlọrin sí Jẹ́bà. So àjàbí tó pa wá pọ̀. Èkó láwọn ibì kan tó pa wọ́n pọ̀, àjàbí nǹkan ń bẹ̀. Ẹ̀kan lè mọ̀ pé à ń bínú lọ́wọ́. Yorùbá ló ní à ń bínú, ṣùgbọ́n torí àwọn èèyàn wa tó wà níbẹ̀ a lè mọ́ tí ì dé tèkó torí àwa la lè kó. Ṣùgbọ́n èyí tó pa wá pọ̀ láti Àbújá sísàlẹ̀ ń bí tí wọn ò fi nílé wá, tí wọ́n dò sókè, tí wọ́n máa lọ́kọ̀ ojú omi, ìyẹn Lọ́kọ́jà bridge, ó máa di jíjá. Ó kù díẹ̀, ẹ ní sùúrù fún wa. Iṣẹ́ ń tẹ̀ síwájú. Àkànbí pa kẹ́rẹ́ ọ̀rọ̀ ni, odò àgbè wa kò ní gbọ̀dálẹ̀. Ìgbòho ṣàrọ́lá, májà sálà fura, Ọọ̀ni Ifẹ̀ má bínú. Ìgbòho ṣàrọ́lá, májà sálà fura, Ọọ̀ni Ifẹ̀ má ṣe bínú. Orí àti akọrin, mo dé bí mo ṣe ń dé. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí láàrin Ìgbòho àtọ́badíyẹyẹ Ọọ̀ni ni wọ́n láti dàkún. Ẹ̀bẹ̀ ni mo bẹ̀sẹ̀ gbọ́. Ìgbòho ṣàrọ́lá, májà sálà fura, Ọọ̀ni Ifẹ̀ má bínú. Ìgbòho ṣàrọ́lá.
ṣe yìí ọ̀pọ̀ èèyàn ká ló ń dùn mọ́ gbogbo ọ̀rọ̀ ló lé sí àmọ́ gbogbo ẹ̀kọ́ là ń sọ àwọn ọ̀tá Yorùbá àtàwọn ọ̀tá Ìgbòho ó ń bẹ nínú àwọn tó ń fọ̀rọ̀ jomi toro pẹ̀lú ẹ má jà sọ́la Ìgbòho ṣàrọ́lá má jà sọ́la fúra o ká má lọ síbẹ̀ mú ẹ o Ìgbòho ṣàrọ́lá má jà sọ́la fúra ọ̀ní ìfẹ́ má ṣe bí àwọn èèyàn burú ṣá ọmọ Yorùbá ẹ̀ fura ṣé kì í ṣe èdè lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí o wọn ò fẹ́ kẹ́nu Yorùbá kò kí ni ká ti pè yí o àjìjàgbara Yorùbá àtọ̀ọ̀bà láyé wọ́n fẹ́ dẹ́gbà pò yí o àbíwò ní kátàrọ̀ bọni lẹ́nu láti fẹ́ fi mú ni tó bá ń ti ní lẹ́kọ̀ọ́ ká mọ̀ ti ra ẹni. Ìgbòho ṣàrọ́ra májà sọ́lá fura ọ̀ní ìfẹ́ má ṣe bínú. orí adé akọrin mo nífẹ̀ẹ́ májà sọ́lá ọmọ orí adé nìyí lẹ́kùn mọ́mọ́ yìnyín adé ọlọ́run fẹ́ràn yìí wọ́n o bẹ́ẹ̀ àpọ́nlé ni wọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹni tí ó bá lè pẹ̀tù sí ẹ sọ fún kó má sí dá sí lẹ́kùn mú bọ́ ọba aládé Ìgbòho sàmọ́jà sọ́lá bàbá mi ẹ ṣeun tó tọ́ ọ̀ní ìsà ẹ ṣe bó ti yẹ káwọn alábòsí yan àwọn ọ̀tá Yorùbá kọ́ má ṣe rẹ́rìn wá. Ìgbòho ṣàrọ́ra májà sọ́lá fura ọ̀ní ìfẹ́ má ṣe bínú. káwọn ọ̀tá Yorùbá kọ́ má ṣe rẹ́rìn wá. káwọn ọ̀tá Yorùbá kọ́ má ṣe rẹ́rìn wá. kọ́ má sọ pé kò tán wa ẹjẹ́ parí ẹ̀ kò tán. káwọn ọ̀tá Yorùbá kọ́ má ṣe rẹ́rìn wá. kọ́ má sọ pé iṣẹ́ àwọn nìyẹn oògùn àwọn ló mú wá. káwọn ọ̀tá Yorùbá kọ́ má ṣe rẹ́rìn wá. kálí délẹ̀ yìí lè rí kí Yorùbá lè léwájú. káwọn ọ̀tá Yorùbá kọ́ má ṣe rẹ́rìn wá. A very good afternoon and a brief message from Chief Sunday Adeyemo Igboho to let the members of the public, both the diaspora and those at home in Nigeria, that at no point has he requested fund for any form of ammunition or any weapon, specifically on a GT account that is being used to raise those kind of funds. He has advised me to tell everyone that he has not requested anyone on his behalf to donate towards ammunition or any form of weapons. Màá tún sọ ní èdè tiwa pé bàbá wa Chief Sunday Adeyemo wọ́n ní kí n fi tó gbogbo wa létí pé àkáǹtì kan tí ó ń lọ káàkiri tó jẹ́ ti GT account, àwọn ò ní ọwọ́ sí àkáǹtì yẹn, àwọn ò dẹ̀ sọ fún èèyàn kankan pé àwọn fẹ́ ra in tí wọ́n fi ń jà àbí in tí ó jẹ́ interfaith fi jà. So kí ẹ̀yin tí ẹ wà ní òkè òkun àtẹ̀yin tí ẹ wà ní ìlú Nàìjíríà kí a fi tó yín létí, ẹni bá nírú àkáǹtì náà lọ́wọ́ tí ó ń dáwó síbẹ̀, àwọn ò ní kankan ṣe pẹ̀lú àkáǹtì yẹn. Tẹ́ bá rí líǹkì tí ẹ mọ̀ nípa ẹ̀, ẹ fi tó wa létí, ẹ jẹ́ ká tètè mọ̀ kí a lè pariwo ẹ̀ síta pé a mọ̀ nǹkankan nípa ẹ̀. Lẹ́ẹ̀kan sí ìkéde yìí ó wá látọ̀dọ̀ bàbá wa Chief Sunday Adeyemo lọ́ní ká fi tó yín létí. Today's date, the 4th of February 2021. Orúkọ tèmi a máa jẹ́ Ọláyọmí Kóìkì tí gbogbo yín mọ̀ sí Kóìkì Media.